òyìnbó fìdí dùn ṣẹwà ègún èè lára rẹ̀ ó lè ríwó àṣẹ pineapple lẹ́ni níbi tí watermelon wà ní. ẹ̀gbọ́n ara pineapple ìyẹn ò ní stop ẹ láti má jẹ pineapple bóyá fẹ́ bọ́ kóró inú watermelon àfi bí bólúwa ẹgbà iṣẹ́ daily pay ni bó bá yẹn jẹ báyìí ó máa fa àwọn ẹ̀ máa separate kóró ni. Ó yẹ ká tó orin yẹn kọ ègé pé watermelon fi dídùn ṣẹwà kóró inú rẹ̀ ó lé ní 1 million. bí kí ni ṣe wà òkè tó kóró náà ló fi bàjẹ́ ó lè jẹ watermelon láyé yìí kó máa cha kóró inú ẹ̀. Pineapple àwọn èèyàn Ìjẹ̀bú ṣìrì tó compose orin fún gbà tó bá rí watermelon odidi tíráàkì àtàbọ̀mù ló máa jẹ fún watermelon. ẹ̀yin ọmọ ẹ̀wẹ̀ bàrẹ̀ mi ńlẹ̀ Jẹ̀bú mo gbé wọn o gbogbo ẹ̀yin bàrẹ̀ mi ńlẹ̀ Rẹ́mọ mo gbé wọn o Akede èèyàn wọn kéré o.